Ìjọba gba ọmọ lọ́wọ́ ọkùnrin yìí nítorí ó fi Beliiti lù ú. Dókítà oníṣègùn òyìnbó ọmọ Nàìjíríà kan tó fìlú Amẹ́ríkà ṣebùgbé ti pàdánù ọmọ rẹ̀ ọkùnrin tí kò ju ọmọ ọdún mẹ́rìndínlógún lọ sọ́wọ́ ìjọba orílẹ̀-èdè náà látàrí bó ṣe fi Beliiti na ọmọ rẹ̀. Ọjọ́rùú Wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 26 oṣù kejì ọdún yìí ni arábìnrin kan Pepstock1 tó máa ń jà fún ẹ̀tọ́ ọmọ kékeré fi ìkéde náà sójú òpó Twitter rẹ̀ pé ọkùnrin oníṣègùn òyìnbó náà lu ọmọ rẹ̀ nílùkulù nígbà tó ká ọmọ náà mọ́ pẹ̀lú òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n láwọn jọ ń kàwé papọ̀ ṣùgbọ́n tó jẹ́ fídíò kan tí kò tọ́ ni wọ́n ń wò. Àwọn ọ̀rẹ́ ọmọ náà ni wọ́n lọ fi ẹjọ́ bàbá rẹ̀ sùn ọlọ́pàá nípa ìṣẹ̀lẹ̀ náà. Wọ́n sọ pé nígbà tí ọkùnrin yìí ń na ọmọ rẹ̀ àwọn ń gbọ́ tó ń sọ pé ṣé bí o ṣe fẹ́ di oníṣègùn òyìnbó rèé. Gẹ́gẹ́ bí obìnrin náà ṣe sọ, láti bí oṣù méjì ni àwọn ọ̀rẹ́ ọmọkùnrin tó jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí ti wà lọ́dọ̀ wọn láti múra sílẹ̀ fún ìdánwò àṣekágbá sẹ́kọ́ndírì wọn General Certificate of Secondary Education Examination. Nígbà tó di àárín òru níbi aago 3 ni dókítà yìí yọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ lọ sínú yàrá tí àwọn ọmọ wọ̀nyí sùn sí tó sì bá wọn níbi tí wọ́n ti ń wo fídíò kan tí kò tọ́ láàárín òru. Inú bí bàbá ọmọ yìí púpọ̀ ló bá fi Beliiti na ọmọ yìí níṣojú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n jọ ń wo fídíò náà. Àwọn ọ̀rẹ́ ọmọ yìí ni wọ́n pe ọlọ́pàá lórí fóònù láti fi ìṣẹ̀lẹ̀ náà tó wọn létí tí wọ́n sì wá mú ọmọkùnrin náà lọ. Nígbà tí ọ̀rọ̀ yìí délé ẹjọ́, àwọn ọ̀rẹ́ ọmọ yìí náà ni wọ́n tún rojọ́ tako bàbá ọmọ náà pé bàbá rẹ̀ ti máa ń nà jù pàápàá láti kàwé. Ó tún máa ń fagídí mú un láti ka iṣẹ́ kan tí ọmọ náà kò fi bẹ́ẹ̀ fẹ́ràn nítorí pé ẹ̀kọ́ nípa ìmọ̀ ìṣègùn ni bàbá rẹ̀ fẹ́ kí ó lọ kà ní yunifásítì kí òun náà lè di dókítà oníṣègùn òyìnbó. Nígbà tí ilé ẹjọ́ máa dájọ́, wọ́n ní bàbá ọmọ náà jẹ̀bi bó ṣe ń na ọmọ rẹ̀ yìí ni wọ́n bá ní ìjọba ilẹ̀ Amẹ́ríkà ti gba ọmọ náà lọ́wọ́ rẹ̀ kò sì ní padà sí àkàtà àwọn òbí rẹ̀ mọ́. Jamiu Àbáyọ̀mí ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Aláròyé Online TV.